Bíọ́dún ọkọ̀ owó is going to be a very long thing. Ẹlòmíì ní bóyá nítorí ó wá pàtì wa kó tó wá pàtì wa ló ti ń búlì ẹ̀ náà kí Bíọ́dún tó wá pàtì wa rárá ló ti ń búlì ẹ̀. Kò sẹ́ni tó mọ̀ mí mọ̀ Bíọ́dún, kò sẹ́ni tó mọ̀ Bíọ́dún mọ̀ mí náà kó tó wá pàtì wa. Ìgbà tó purọ́ mọ́ ọmọ ọlọ́mọ pé àbúrò wa tó wà níbàdàn yẹn ń bá sùn. Iṣẹ́ tí Gistlover máa ń ṣe ó máa ń ba ayé èèyàn jẹ́ ni, ó máa ń parọ́. Tẹ́ bá lọ wo show Bíọ́dún sì lè tó next week tí máa tó analyse show Bíọ́dún line by line. Bíọ́dún ní wípé ó máa ń gbowó, Bíọ́dún ní ó máa ń bá òun sọ̀rọ̀ láti wá gbèjà mi kí n tó sọ òtítọ́ nípa Bíọ́dún. Gbogbo nǹkan tí mo kà kalẹ̀ as a good quality nípa Bíọ́dún, èwo ló jẹ́rọ́ níbẹ̀? Ẹ̀yin kan lè jáde kẹ́ sọ pé irọ́, mo mọ Lizzy máa ń ṣiṣẹ́, Lizzy ẹ gbàgbé ẹ̀, Lizzy ẹ̀yin kan lè jáde ẹ máa fẹnu jọ́rẹ̀ èèyàn lẹ́yìn. Uncle, àwa ò fẹ́ gbọ́ story yín bí o, àwa tí orí wa pé, àwa tí Ọlọ́run yàn gẹ́gẹ́ bí olóríire ẹ̀dá, a need the story yín. Ọkọ Bíọ́dún ó ń tòsí gbogbo èèyàn kiri kọ̀ọ̀kan wa. Ọkọ Bíọ́dún ó ti fẹ́ yàwó 1 billion. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yàn kí n kan rú wa torí àwa wáyé wá ṣoríire ni, àwa yé wá wòrán ẹgbẹ́ wa. Now brother mi àtàtà, ẹ̀yin àtìyàwó yín nìkan lẹ wà nínú ọkọ̀ ojú omi. Brother mi Mr. Niyi, ẹ̀yin àtìyàwó yín nìkan lẹ wà nínú ọkọ̀ ojú omi yẹn. Ládùúrú ọkùnrin tó wà ní gbogbo àgbáyé, ẹ̀yin nìkan ni Bíọ́dún sọ fún pé you are the best, you are the most handsome, you are the best among the rest. Out of millions of men all over the world, she picked you. Ẹ̀yin méjèèjì ti jọ wà nínú ọkọ̀ ojú omi. Ayé ń retí ibo lẹ máa bá já, ayé ń retí ibo lẹ máa bá dé. Imagine kí Gistlover kó máa sọ fún Bíọ́dún pé tí ọkọ ẹ̀ bá ti ṣèwé fún tán kó dífọ́sì máa yẹn kó sá lọ. Gistlover, where is your sanity? Ta ló bà tiẹ̀ jẹ́? Kí ló dé táyé ṣe bàjẹ́? O ò lè pa mọ́ra anything that has to do with marriage, o ò lè pa mọ́ra. Mo mọ̀ pé ó máa sáré kiri inú DM àwọn èèyàn. Ọkọ Bíọ́dún ọ̀kẹ́ owó, uncle ẹ wá gbọ́. Gbogbo ẹ̀dá tó bá súnmọ́ yín tó bá pè yín pé kẹ́ caution ìyàwó yín, ẹ block fóònù wọn. Ẹ̀dá tó bá ti pè yín pé kẹ́ caution ìyàwó yín, ẹ block fóònù wọn. Torí irú ẹ̀dá bẹ́ẹ̀ wọn ò lè wait fún ìṣubú ẹ̀yin àti Bíọ́dún. Tí ọkọ mi tí kò bá ju okùn kúrò lẹ́nu mi, àní débi tá a délé ni. Tí ọkọ mi tí kò bá ṣí mílẹ̀ pẹ̀lú wọn, ṣẹ́rí tí Gistlover àti àwọn bloggers olórí burúkú tó bá dìde ogun sí èèyàn, God is about to take you to next level. Ìṣòro kéńké bíntín ni tó ní láti unlock débi ìrìn ayọ̀ ẹ̀. Tẹ́ bá di ìyàwó yín lẹ́nu mọ́, tẹ́ bá ní kó má sọ̀rọ̀, Gistlover máa wá parọ́ mọ́ yín lóríṣiríṣi. Á depress yín, á depress ìyàwó yín. Gbogbo àwọn tó bá yín ṣe business wọn ní bá yín ṣe mọ́. Gbogbo àwọn tí wọ́n ti ń gbé yín báyìí gẹ́gẹ́gẹ́gẹ́. Tí ẹ bá wá múra, Gistlover máa DM ọkọ ọmọ yín. Ṣé rí gbogbo irọ́ tí Gistlover ń pa mọ́ yín àti ìyàwó yín, á máa DM ẹ̀ fún ọkọ ọmọ yín. Bíọ́dún kọ́ ni Gistlover wá fún wọn. Ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ Gistlover jù ni pé ọmọ yín lọ sílé ọkọ. Orí burúkú ni Gistlover àtàwọn ọmọ tiẹ̀ ń ṣe, ìyàtọ̀ nìyẹn. Ẹ ti yé yín nǹkan tí mo sọ. Bíọ́dún ọ̀kẹ́ owó, we all know her to be a very quiet lady, God-fearing, very nice girl. She doesn't talk, just like Lizzy Anjorin. Easy going, I don't talk, I maintain my lane. Wọn bá bú mi, wọn bá sọ nǹkan nípa mi, wọn bá ṣe nǹkan kan nípa mi, mo máa wò báyìí ohun tí ó gbà tí mo máa rí. Ṣé rí tó ẹ pé mo ti ń sọ̀rọ̀ ní tipẹ́tipẹ́, ẹnu ṣó ní liver láti lọ rìkọ́dù Mr. Lawal. Ẹnu ṣó ní liver yìí. Ọlá wípé Gistlover, gbogbo ẹ̀dá tó súnmọ́ mi pátápátá, Gistlover máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé má wòrí, ẹja ṣe báyìí
kò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ló pa mí tán nígbà tí mo bímọ kò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ló kó bá mi tán ní Mẹ́kà ló kó bá mi tán kò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ẹ gbọ́ mi òun ló mú Àríkẹ́ lẹni tí ò lè lo social media mọ́lé ni nítorí Lizzy ò ní sọ̀rọ̀ Lizzy ò ní sọ̀rọ̀ Lizzy ò ní sọ̀rọ̀ ló mú wa a lè gbá àwọn ọmọ wa jáde a lè gbẹ́bí jáde a lè gbára jáde gbogbo àwọn ojúlùmọ̀ wa a lè gbé wọn jáde nítorí Gistlover so ba gbogbo ẹ̀jẹ̀ débi wípé tó bá pàdé ọkùnrin tó máa ṣe é láàánú kọkùnrin yẹn máa dọ̀bálẹ̀ fún ẹ o ò ní lè fẹ́ òun torí Gistlover tó bá wà nílé ọkọ yẹn á dẹ̀ máa mọ́mọ́ abuse ẹ ìyàwó yẹn á máa abuse ẹ nítorí Gistlover ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ti kú sílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mà ló ti kú nítorí Gistlover kí ló máa sọ nítorí Gistlover kí ni Gistlover máa sọ máa lẹ́nu ṣó máa fi gbé ọmọ mẹ́rin wá tí òun ṣe ti Mr. Lawal tó wá fi gba ogunlọ́gọ̀ millions bí lórí ọ̀rọ̀ nígbà tí Gistlover tó máa gbé voice tó ti Mr. Lawal jáde lára àwọn voice tán gbé jáde olórí burúkú aṣẹ́wó tó re Libya tún gbé mi jáde ìtàlá tí ti sọ pé Latifa Rizika how are you ẹjọ́ ṣe ìyẹn ni DNA ọkọ Bíọ́dún wọ́n sì ń bọ̀ wá ọ̀dọ̀ yín gangan náà ń bọ̀ wọ́n kàn fẹ́ fi Bíọ́dún rúgbó ni tẹ́ ẹ bá lọ gba fámílì yín àbọ̀rẹ̀ yín kan láàyè tó bá ní kí Bíọ́dún dákẹ́ tó bá gbé sí yín lọ́rùn ẹ ní lè survive ẹ torí ìlú tẹ́ ẹ wà kò ń ṣe Nàìjíríà brother mi èjì tẹ́ wà yẹn tí Gistlover bá gbé abẹ́rẹ́ irú yìí tó gbé fún ẹnu ṣe tó gbé fàlájì tó bá gbé sí yín lọ́rùn àfàìmọ̀kẹ́ máa yẹn dì sórí wheelchair ẹ jẹ́ kí Gistlover àti Bíọ́dún òkè owó ẹ jẹ́ kọjọ wà lórí ọwọ́ Bíọ́dún máa ṣe polówó ọjà ẹ lọ mo dẹ̀ gbádùn show tó ṣe tó jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ti wà l'Amẹ́ríkà o ó ti wà l'Amẹ́ríkà tó bá fẹ́ ṣàmbásẹ́dọ̀ Bíọ́dún máa pa owó ẹ lọ ọkọ Bíọ́dún tẹ́ bá fẹ́ jèrè tẹ́ ẹ fẹ́ káyé fi yín bú Bíọ́dún bọ̀dá tó bá mọ nǹkan tó plan lẹ̀ fún ẹ sórí Gistlover tó ń ṣe é sìn ni pé ó ti sọ fún Bíọ́dún pé kó kọ̀ ẹ́ sílẹ̀ fúnra rẹ̀ ló máa arrange material tí Bíọ́dún máa fi kọ̀ ẹ́ sílẹ̀ ó ti sọ fún Bíọ́dún pé Bíọ́dún mo fẹ́ kó kọ̀ bọ̀bọ̀ ẹ̀ sílẹ̀ tó bá ti ṣègbè fún ẹ tán ó ti sọ bẹ́ẹ̀ fún Bíọ́dún gbogbo èyí tí Bíọ́dún wá sọ yẹn format ni now Gistlover will now put it in work fúnra ra Bíọ́dún tẹ́ ẹ̀ bá ṣọ́ra lọ tá ẹ̀ ló máa sá lọ ọkọ tàti yín náà sá lọ. Number one, Bíọ́dún is a brand she is a celebrity ẹ dẹ̀ mọ̀ pé ẹni celebrity tó bá ti lọ sí lóyìnbó wọn kì í pẹ́ gbàgbé wọn bí Gistlover ṣe wà yẹn opportunity ni fún Bíọ́dún kò fi dúró re ṣeye opportunity ni fún Bíọ́dún kò fi dúró re Bíọ́dún wọ́n máa gbé ambassador irúṣẹ́ tí Lizzy ń ṣe wá tó bá jẹ́wọ́ ló ń ṣe irúṣẹ́ tí Lizzy ń ṣe inú ògbàlà yìí gbà ojú ọ̀run tẹyẹ fò má gba ambassador iṣẹ́ tí Lizzy Anjorin ń ṣe má gba ambassador iṣẹ́ tí gbogbo ẹ̀dá tó bá ń rútù fún ẹ má gba ambassador wọn gbogbo ẹ̀dá tó bá nífẹ̀ẹ́ má gba ambassador wọn set up ni má gba ambassador iṣẹ́ àwọn tó ń rútù fún ẹ ambassador wọn máa gbé wá fún ẹ má gbà á fìyẹn ṣe dedication gba ambassador iṣẹ́ tí gbogbo kí n ṣe Lizzy Anjorin nìkan o gbọ́ mi any celebrity wa gbogbo àwọn celebrity wa pátápátá tó bá ti jẹ́ èèyàn ẹ behind the closed door iṣẹ́ tó ń ṣe má gba ambassador ẹ má bá wọn ṣe competition Gistlover máa fẹ́ set kìíní yẹn wá ó ti mọ̀ pé tó ìsì tó tèmi irú iṣẹ́ tí mo ṣe ń sìn tó bá jẹ́ pé wọ́n ló ń taṣọ àjọ ń taṣọ náà ni no problem tó bá jẹ́ pé òun ta cream àtijọ́ ń ta cream ti pẹ́ náà tó bá jẹ́ pé òun ṣe àwọn businesses kankan o mọ̀ businesses àtijọ́ ń ṣe náà láti yọdún yìí gbogbo adé love ara wa o lè ṣe má gba ambassador tó bá gba ambassador yẹn wọ́n wá tì sí ẹ níwájú ni so that ṣọmọ pé tí Gistlover bá àtàkẹ́ tó bá gba ambassador business tí mo ṣe mi ṣáà ni wá sọ pé mo fẹ́ rútù fún ẹ ọmọ ọgbọ́n ni ẹ̀mí olùbẹ́ sí ilé wọn náà pa gossip mo ṣe wá sọ lójú online ó ti yẹ ọmọ ọgbọ́n ni ẹ now tí Gistlover bá wọ́n ẹlẹ́ẹ̀kan lọ fún lẹ́ẹ̀mẹ́wàá ó dẹ̀ dúró re opportunity níbi tó wà yẹn àmọ́ ìyàwó tó ń ṣe business lamẹ́ríkà tó dẹ̀ ń dúwẹ̀ ó ti mójú Nàìjíríà
o mọ àwọn tó lè máa ṣe business kankan fún ẹ ṣó ti yẹ àwọn businesses tó mọ̀ pé ó máa tà ládùúgbò yín yẹn lọ open ẹ jókòó síwájú ọjà ẹ máa fún Gistlover back to back má dúró ẹni tí ò gbójú jáde máa sọ pé kọ̀nà tí wọ́n fẹ́ gbégbá Bíọ́dún ìwọ náà rádùn nǹkan tó ṣẹlẹ̀ náà orí àwọn tó ń ṣorí burúkú tó ń ṣẹ̀sìn lórí social media orí kí Gistlover wá fún wọn Gistlover ò ní wá fúnra ẹ̀ náà ajá mọmọ tiẹ̀ fún lọ́mú orí bóyá ń protect gbogbo nǹkan tó jọmọ́ ti tiẹ̀ ọmọ ọlọ́mọ ló dùn pa má gọra ẹ̀. What's going on Lizzy make we enter Gistlover ṣé ti dé Bíọ́dún mo dẹ̀ gbádùn ọ̀rọ̀ tó sọ lánàá nígbà tó sọ pé that one na fake Gistlover ó wá fún wọn jẹ ó ní no this is not fake Gistlover original Gistlover ni ṣó mọ̀ pé lórí burúkú làwọn kan sórí gbogbo ẹ̀dá tẹ̀ ń sọ pé ìkan ni fake Gistlover ìkan ni original Gistlover kò sí bẹ́ẹ̀ ṣe pẹ́ tó láyé àti original Gistlover àti fake Gistlover á ṣẹlẹ̀ sí yín á ṣẹlẹ̀ sí ọmọ yín á ṣẹlẹ̀ sí ìrandíran yín irú ikú tí Gistlover fi ń pa àwọn èèyàn ló máa pa yín tọmọtọmọ yín àtọmọmọ yín ẹ̀yin tẹ́ máa sọ pé this one is Gistlover this one is original this one is fake Gistlover is Gistlover ó ní bí content ẹ ṣe máa ń rí ó ní bí write up ẹ ṣe máa ń rí oyè yín tó bá ti pa owó tó fẹ́ lọ ná owó yẹn nínàkúnà á ọ̀rá fẹ̀yìntì ó lè parí ó lè ní wọ́n mú péjì ń wálẹ̀ ó lè ní wọ́n gbá àkáǹtì ń wálẹ̀ ó lè ní wọ́n rìpọ́tù àkáǹtì irọ́ ni ó ti gba owó ransom nìyẹn ó ń lọ nánàkúnà ó ti yé yín ṣe ti yé yín tó bá rẹ̀ tó bá sọ pé Gistlover tó bá ń lo bọ̀bọ̀ yẹn Bíọ́dún gbà ń blocking tó bá sọ pé tó bá rí tán ti ń dárúkọ èèyàn kan pé èèyàn kan ní Gistlover gbẹ́ni yẹn ń blocking ó ti yẹ tó sọ pé Gistlover that guy no be guy a guy can never be that petty no a guy can never be that petty one a guy cannot have a space or his space sorry a guy can never have such space in lives of Yoruba most especially Yoruba celebrity no a guy cannot do that just here a guy can never no ọjọ́ tí mo ti ń taṣọ ẹ lè rí story àwọn tí mo ń taṣọ fún náà mo dẹ̀ mọ̀ story ẹlòmíì mo bẹ́ lòmíì délé mo bá wọn jẹ mo bá ó dá ṣé story wọn ló máa fowó sórí tébù tèmi nígbà tí mi ò ní gbàdúrà kí kọ́sítọ́mà mi káyé wọn bàjẹ́ èmi gbogbo eré tí mò ń sá láyé káyé kọ́sítọ́mà mi dání kọ́ lè bless mi ó gbọ́ mi káyé kọ́sítọ́mà mi kó dá kọ́ lè bless mi eré tèmi sá ní gbèsè ayé mi ní báyọ̀ sáré ẹ̀bùn fẹ́ tú àṣírí èèyàn kan ó wà ń bí o àṣírí wà ń bí ọ́díò wà ń bí ó ti yẹn Gistlover ó ti àwọn kan máa sọ pé mo rí téèyàn kan sọ lọ́dà comment section kìnnì kan Bíọ́dún anybody tó bá ní kanta pẹ̀lú ẹ̀ lábẹ́lẹ̀ pariwo ẹ̀ síta tó bá ní kanta pẹ̀lú èèyàn pariwo ẹ̀ síta online tó o bá pariwo ẹ̀ síta online ó sì máa gbénú òkú ṣìkà fún ẹ ó ti yẹ another thing ni pé Bíọ́dún ẹni tó bá ti fura sí ó ń kọrin ni o ó ń lo mele ni o ó ń ṣe fíìmù ni o ó ń ṣe tíátà ni o ó ń taṣọ ni o ó ń ta kírìmù ni Bíọ́dún anybody tó bá ti fura sí pọ̀tá ẹ̀ bá ń blocking wọ́n máa pẹ́ pọ́n fẹ́ parí ìjà má parí ìjà no going back má parí ìjà ó máa sunkún kiri because ó ní láti close mú ẹ kó má bàa fura sí torí ní gbogbo ìgbà táyé bá ti fẹ́ fura ó máa ju láńbẹ̀ yín méjèèjì so that ayé á tún gbójú kúrò ńbẹ̀ at the same time yá ń jẹ́ ọ̀tá tiẹ̀ á máa kó fọ́tá ẹ̀ ó yẹ òun á dẹ̀ máa gbé sójú ayé pé ó gbọ́ mi ẹjọ́ wa ní kankan ò ṣẹlẹ̀ má gọ́ lára àwọn weapons tí èmi fi borí ẹ̀ lèmi ń sọ yìí lára weapons tí mo fi nà yẹ́ ẹ̀ pa lèmi ń sọ yìí ṣóyẹ if worst come to worst ó gbọ́ mi gbá oní tíátà ń blocking gbá olórin ní blocking gbogbo àwọn tó ń ta the same business tó ń ṣe gbá wọn blocking for now. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó wá sọ nípa òṣèrébìnrin Bíọ́dún Òkèowó àti ọkọ rẹ̀ yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìgbéyàwó ní bí ọdún méjì sẹ́yìn ẹ ti gbọ́ àwọn àmọ̀ràn yìí tí Lizzy Anjorin tó gba àwọn lọ́kọ-láya yìí lórí ọ̀rọ̀ Gistlover. bẹ́ẹ̀ anybody blocking sórí tó bá gbá wọn ní blocking ìyẹn lásán ti create fear sí wọn lọ́kàn